Ìgbà mélòó la ó lò láyé tá a mí wẹ̀wù erin? Gbogbo ènìyàn ẹ jẹ́ ká gbáyé ṣe nǹkan re. Gbogbo ẹni tó ń bẹ lókè erùpẹ̀ ẹ gbọ́. Ọjọ́ mélòó la ó lò láyé tá a mí wẹ̀wù erin? Ìrìnàjò ọmọ ẹ̀dá ikú ni òpin rẹ̀. Asán nílé ayé, ìmúlẹ̀ mófo ni. Nítorí bẹ́ẹ̀ ni mo ṣe máa ń sọ wípé ká gbìyànjú láti máa súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí, ká gbìyànjú láti máa gba àdúrà déédéé torí wípé a kò mọ ẹni tí ikú máa mú lọ lọ́la. Ikú ti mú Sùbébè lọ báyìí, a kò mọ ẹni tó kàn o. Lónìí, ìròyìn nípa ikú Sùbébè òun la mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé bàbá òṣèré tí gbogbo wa mọ̀ tó ti wà ní orí àkéte àìsàn láti bí ọdún díẹ̀ sẹ́yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Sùbébè ó ti fàyè sílẹ̀ o. Ìròyìn tó ń jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé bàbá náà wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé rẹ̀. Ìgbé ayé tí Sùbébè gbé púpọ̀ lára àwọn èèyàn ló ń sọ wípé kì í ṣègbé ayé tó tẹ́ Ọlọ́run lọ́rùn, ṣùgbọ́n kò sí nǹkan kan tá a lè ṣe. Ìdájọ́ kù sí ọwọ́ Ọlọ́run, ó kù sọ́wọ́ Sùbébè àti Ọlọ́run. Ẹ̀yin olólùfẹ́ Sùbébè àti ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry, ẹ gbìyànjú láti tẹ RIP sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi dárò ẹni rè tó lọ. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.